tó mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi àwa mà tún ti dé o a tún ti dé pẹ̀lú ìròyìn ayọ̀ tó jẹ́ pé ìròyìn tó yani lẹ́nu leléyìí ẹ wá gbọ́ bó ṣe lọ. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n ní ẹ dá owó epo padà with immediate effect. Ẹ dá owó epo padà nítorí ìgbésẹ̀ yín ṣe ló tún jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà máa kúṣẹ̀ sí ni. Ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn NLC ìyẹn Nigeria Labour Congress ni wọ́n fún bàbá Tinubu wòtòwòtò they give am wòtòwòtò. Àwọn àjọ NLC ìyẹn Nigeria Labour Congress wọ́n ní ojú gbà wá tì fún ìjọba bàbá Tinubu nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ṣe àwọn bíi pé bàbá Tinubu dalẹ̀ àwọn ni tó túmọ̀ sí pé ń tá a jọ sọ pé ó ṣe kọ́ ló padà wá ṣe èyí o. Bẹ́ẹ̀ ni wọ́n ní ìgbésẹ̀ bàbá Tinubu wọ́n ní ṣe ló tún mú orílẹ̀-èdè worst sí ni o. Ó dẹ̀ tún dá wọn padà sínú òṣì àti ìṣẹ́. Kódà frustration ti wà báyìí frustration ti mú everybody o. Wọ́n ní frustration ti wà. Bẹ́ẹ̀ ni àwọn àjọ NLC wọ́n feel betrayed o. Wọ́n ní ó ga o. What next after increase in pump price? Wọ́n ní kí ló tún kàn lẹ́yìn tó ti gbé owó lé owó epo ẹjọ́ kí ló tún kàn báyìí o. Kó má jẹ́ ọ́ fọkàntẹ́lẹ̀ oúnjẹ náà tí wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ bóyá oúnjẹ náà ló tún kàn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní with immediate effect bàbá bẹ́ẹ̀ ṣe gbé sókè ní kẹ́ ẹ ṣe gbé wálẹ̀ padà nítorí tẹ́ ò bá fẹ́ kí gbádùgbàdù kó gbowó bisikíìtì lọ́wọ́ yín wọ́n fọ kẹ́ ẹ̀ dá a padà o. Wọ́n sọ fọ kẹ́ ẹ̀ dá owó epo wọ́n ní kẹ́ ẹ̀ dá a padà owó bàbá Ìjẹ̀bú. Ṣùgbọ́n bàbá náà ti yarí o. Bàbá ti ní bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ mi ò ní dá ilé ìpadà náà ó ti wà bẹ́ẹ̀ náà ni. Ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́ táwọn èèyàn ń para àwọn èèyàn ń bínú wọ́n sọ̀rọ̀ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún onílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi bá wa share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yíyàwó èèyàn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Wọ́n ní Nigeria need serious revolution. Àwọn àjọ NLC wọ́n gbọ́dọ̀ dúró lórí ẹsẹ̀ wọn láti kojú ìjọba pẹ̀lú everything nítorí bàbá Tinubu ti ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí lọ sínú igbó. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wọ́n ti ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí lọ sínú igbó nítorí àwọn gan ọmọ bọ́ yìí ń ṣe wọ́n mọ́ báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn tún ní ẹ má gbàgbé pé oil and gas industry àwọn èèyàn ti ń kó gbá wọlé o. Kódà NLC gan wọn ò lẹ́nu mọ́ nítorí àwọn náà ti lọ dá ẹgbẹ́ tiwọn sílẹ̀ tó túmọ̀ sí pé wọn ò lẹ́nu mọ́. Wọ́n ní báwo ni àwọn adarí tó ti lọ sẹ́yìn ṣe build federal university báwo làwọn adarí ìyẹn àwọn olórí tó ti lọ sẹ́yìn báwo ló ṣe manage láti kọ́ university tí wọ́n tún ọ̀nà ṣe tí wọ́n tún refine láì dẹ̀ yọ subsidy. In fact nígbà táwọn yẹn máa gbélẹ̀ 45 naira ní o gbogbo time tí wọ́n build university yìí 45 naira ní o tí wọ́n kọ́ tó ń tún àwọn ọ̀nà ṣe. Ṣùgbọ́n nígbà tí bàbá Tinubu ṣe tiẹ̀ kí ni bàbá Tinubu fi owó removal of subsidy ṣe? Wọ́n ní kí ni bàbá Tinubu fi owó yẹn náà ṣe? Wọ́n ní bàbá is a mysterious leader daily is pressing harder ojoojúmọ́ ni bàbá tún tẹ̀sán mọ́ sí fún orílẹ̀-èdè Nàìjíríà. But àwọn àjọ NLC yìí wọ̀nyí máa ń yàyàn lẹ́nu o. Ṣé ń gbà tó rí pé ìyà yìí ti pọ̀ jù lọ́ṣẹ̀ṣẹ̀ wá ń jáde tó wá ń sọ̀rọ̀ watch out o. Ẹ jẹ́ ká máa wò ó wọ́n ní àjọ NLC ó ti di season film every time ẹnu ni wọn ò gbé ìgbésẹ̀. Wọ́n lójoojúmọ́ ẹnu ṣáá ni wọ́n dẹ̀ ní ẹnu lẹ́sẹ̀ fi ń pè kúrò ojú ọ̀nà àbí ká sọ pé àjọ NLC náà fẹ́ ẹnu pè kúrò ojú ọ̀nà ni. Èmi kọ́ mo sọ o don't come for me. Ó tiẹ̀ ti wá sú wa fún ìlérí fún gbogbo ọ̀rọ̀ Nàìjíríà yìí ó dàbí pé òun máa relocate sí Akwa Ibom níbo ló wá wà. Òun á dẹ̀ fi orílẹ̀-èdè yìí lẹ̀
ọ̀kan ní ó ti sú mi ó ti sú mi fọ́rọ̀ bàbá yìí ìyẹn bàbá Tinubu yìí pé however I wish kóhun tiẹ̀ wà ní Cameroon kóhun máa gbọ́rú èdè ìròyìn tó ń lọ yìí ṣùgbọ́n yàrá Nàìjíríà tó ń jẹ òun yìí ó kọjá díẹ̀ useless NNC bẹ́ẹ̀ ni o they should stop their nonsense wọ́n ní kó dákẹ́ gbogbo atótónu wọn nítorí pé ó ti sú àwa gan a ò gbọ́ ìtàn mọ́ òótọ́ la fẹ́ gbọ́ ọ̀rọ̀ wọ́n tún jẹ́ kó yé wa pé kódà tí àwọn ọ̀dọ́ gan bá jáde táwọn ọ̀dọ́ gan bá jáde láti protest bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá máa tún mú wọn tó bá dẹ̀ tún mú wọn wọ́n á tún gbá wọn sí gágá tó bá tún gbá wọn sí gágá wọ́n á tún rán wọn sí ẹ̀wọ̀n pẹ̀lú gbogbo ẹ̀ náà epo torí ẹ̀ wálẹ̀ bẹ́ẹ̀ ni epo torí ẹ̀ wálẹ̀ kódà ebi àti ọ̀wọ́n gógó nǹkan ó ti sọ ẹlòmíì dẹni tí ò ní ìrètí mọ́ lórílẹ̀‐èdè ó tẹ̀ ti gba fúṣọ̀nà gbogbo ìtàn máa ń sọ pé we are the leaders of tomorrow ebi ti pa leader gan ti rọ tó ibẹ̀ lẹ́lòmíì ti jẹ́ kó yé mi o kódà ó tún yà mí lẹ́nu ó ní gbogbo wa ta ló notice pé ojoojúmọ́ àbí ìgbà tó bá fẹ́ increase owó epo báyìí bàbá Tinubu kì í sí nílé mo fọ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà una don study o una don study very well bẹ́ẹ̀ ni o àwọn èèyàn ti jẹ́ kó yé wa pé ó ṣe jẹ́ gbà tí bàbá Tinubu bá travel lọ máa fi kún owó epo Tinubu for 2027 wọ́n ní ó ti wulẹ̀ fèlì tẹ́nò ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni o wọ́n ní àwọn àjọ NLC gan ní ìṣòro Nàìjíríà nítorí pé olórí gan tó jẹ́ NLC president gan kò rí ìkọ̀kọ̀ ṣe sí i ṣé ká sọ pé àwọn náà collaborate pẹ̀lú bàbá ni the country is already finished bẹ́ẹ̀ ni o is already finished there's nothing again there's nothing again here there's nothing again àti NNP àti NLC àti APC CCC ṣàlọ́ ẹ̀ǹdì mọ́ the same problem náà lẹ́wọ̀n jọ ń face we don't have functional and vibrant NLC àti ẹ̀ láwọn àjọ Nigeria Labour Congress tó dúró re o tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni if not APC government if not APC ò ní wá máa ṣe gbogbo àwọn àrà tó ń dà yìí bẹ́ẹ̀ ni during election majority of us will go and fight to elect grandpa ọ̀pọ̀ ọdún wa la máa jáde tá a máa jà fún grandpa wa lálọ́ máa gbé wọlé nígbà tí grandpa bá bẹ̀rẹ̀ sí ní hùwà grandpa tó ń hùwà ọpọlọ kúkú àwa máa bẹ̀rẹ̀ sí ní pe àwọn àjọ NLC ṣé àwọn NLC ló bá wa fà síbẹ̀ nítorí wọ́n ní àwọn NLC gan ní ìṣòro ńlá tí Nàìjíríà ń dojú kọ nítorí wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n ní wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o la fi ń sọ pé ìyá mi ẹ bá mi share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yí àwọn èèyàn nílé lóko lọ́nà lọ́tùn lósì pé Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ o la fi ń sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé bó pẹ́ bóyá onílé àrèlé God bless Yorùbá nation ó dà bọ̀.